Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn yẹn orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé bá wa tẹ subscription button kẹtẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá jọ máa láǹfààní láti jẹ̀gbádùn ara wa. Sinimá wo làwọn mú wá fún yín ní ọjọ́ tí ò ní bí kò ṣe ọmọ ìyá alákàrà. Ọmọ ìyá alákàrà. Ó tún wá padà sọ̀rọ̀ ẹ̀ di ọmọ ìyá alákàrà extra. Yes. Ibo lẹ ti máa rí wò. Ẹ lọ sí YouTube. Ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ Àpáta TV. Tó bá ti gbé kàn ní Àpáta TV jáde ẹ tẹ̀ síbẹ̀ ọmọ ìyá alákàrà. Sinimá yẹn ni o. Àwọn òṣèré tó kópa ńbẹ̀ náà wọ́n dọ́ṣọ̀. Àwọn bíi Sidi, Sanyeri, Jato, Arinola, Odubela àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá yìí. Nínú sinimá yìí la ti rí ìyá tó jẹ́ pé àkàrà nìyá ń dé o, tó jẹ́ wípé wìtìwìtì ni èrò máa pé sórí ìyá. Bí gómìnà ṣe ń jẹ àkàrà ìyá ni president ń jẹ àkàrà ìyá. Àwọn èèyàn ńláńlá ló máa ń jẹ àkàrà ìyá ìtorí wípé ẹ lè tó àkàrà yìí wò kẹ́ ẹ sọ wípé báwo ń ta àkàrà yìí kọ́. Ìyá ṣe bẹ́ẹ̀ ó jáde láyé. Náà bá ní dandan o àfi kọ́ ọmọ gbégbá àkàrà torí wípé ó dàbí pé ó níbi tí ìyá belong sí. Ọmọ náà ò besùbẹ̀gbà. A sáà mọ̀ pé nílẹ̀ wa náà kò kúkú ṣiṣẹ́. Àǹfààní sì ti yọ bó ṣe lè jẹ́ pọ́kùnrin ni. Ó dẹ̀ ti wò pé yà kó kúkú máa rọ́ọ̀fù ẹ lọ pẹ̀lú iṣẹ́ tí màmá ń ṣe. Ọmọ náà dẹ̀ gbà ó wá rọ́ọ̀fù iṣẹ́ àkàrà lọ o. Àmọ́ ó bù ṣe gàdà ó bù ṣe gèdè ló bá di wípé àwọn ọmọ iṣẹ́ ọkọ ìkọ̀ọ̀kan èjèèjì làwọn náà bá ṣe kíni náà réwèlè náà lọ o náà réwèlè náà lọ. Ìyẹn ni wípé wọ́n lọ sí ọ̀run àṣàǹtẹ̀. Tí wọ́n bá ti di pé àwọn lálàá tàbí tọ́gà wọn bá ti lálàá pé wọ́n lọ rajà lójú ọ̀run, wọ́n lọ ra wàhálà, wọ́n lọ ra dààmú oríṣiríṣi. Ànírí wàhálà ànírí dààmú láyé tàwa o. Tí wọ́n bá ti ń dé sójú ayé báyìí wàhálà ikú ni o straight forward. Tọ́mọ ò sì mọ ìpìnlẹ̀ ọ̀rọ̀ àkàrà tí ìyá ń tà tẹ́lẹ̀. Ẹ wò nínú sinimá yìí ó lágbára ó sì kọ́ni lọ́gbọ́n. Yẹn ni wípé gbogbo ohun tí a bá ń ṣe tàbí tí a bá jogún ká máa wádìí fínífíní lẹ́yìn tí wọ́n bá sọ̀dí fún wa gan káwa gangan jáde bó ṣe ilé àáfàá bó ṣe ilé pásítọ̀ ká lọ àbáwọn adáhùn sí ẹ bá ń wádìí sírù nǹkan báyìí kí n tó tẹ́wọ́ gbà bí kí n tó tẹ́rí sí i. Lótìítọ́ gbogbo ẹ̀ ń dùn ó ń dán ó ń ṣe mìrìngìdì tó fi jẹ́ wípé wọ́n tún ti ṣe kíni o wọ́n ti customize àzíbò náà ṣe máa ń pè náà wọ́n ti repackage àkàrà industry yá tó ti modernize ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn tó wá ń order àkàrà online àṣé n tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Ẹ má gbàgbé ibùlẹ̀ ti máa rí ọmọ ìyá alákàrà òbí kì í ṣe orí Àpáta TV. Ibùlẹ̀ ti máa rí ọmọ alákàrà ìyá alákàrà yìí rò. Ẹ wá bá wa náà ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube wa. Ẹ bá wa subscribe ẹ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá mú àwọn review ìbílẹ̀ wa àjùmọ̀ máa jẹ̀gbádùn ara wa. Ọmọ ìyá alákàrà ní sinimá yìí. Sinimá yìí ni ọmọ ìyá alákàrà. Kó fi ṣaṣírù rẹ̀ kó kiri lọ. Bó ṣe mí wò ni kó bá fi adé lárẹ́ bàtà rẹ̀ á ti jẹ. Torí bí káàkiri dé tó rọ́ dá mi lójú pé ẹ lè tà. Ó bó ṣe wá sọ fún ọ pé ìwọ náà kẹ́ tó pẹ́ ọ kó ètè ṣaṣírù kí ìwọ náà gbé gbá kó máa gbé lọ kó lọ kiri rẹ̀ tó ti yọ bẹ́ẹ̀ ni. Èmi ń tèmi Ọlọ́run ti bá mi ṣe ìmọ̀ọ́ba yìí kí mo ṣe mo tẹ tà tán. Ní ọjọ́ kìíní àná kí bẹ̀sí ẹ kí n jọ fẹ́ bú mi bẹ́ẹ̀ kí pẹ́pẹ́ sẹ́ o erí mi ní páńpẹ́ẹ̀lì ọmí sẹ́ǹdì orúkọ mi káàkiri àti nọ́mbà àìní sí ara ní wá pín.